Mo kí ẹ̀yin bàbá mi nílòkó àtẹ̀yin ìyá mi nílòkó wípé a kú dédé àsìkò yìí, àsìkò ọjọ́ alẹ́ tòní, àsìkò kó lè dá. A kú akitiyan kú fẹ́, Ọlọ́run ní padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa. Nǹkan ọ̀rọ̀ tó gbé mi jáde torí ọmọ Káàró Òjíire ni mí, Yorùbá ni mí. Ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ń lọ káàkiri. Kò yẹ kí ẹ̀sìn kò yẹ kí ó fàjà. Kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó dá wàhálà lẹ̀ nílẹ̀ Káàró Òjíire. Kò sẹ́ni tí ò mọ̀ wípé àwa ìran Yorùbá ìṣẹ̀ṣe lọ́lọ́run dá wa mọ́. Ìṣẹ̀ṣe lọ́lọ́run dá wa mọ̀. Nǹkan táwọn fọ́fadà wa tí wọ́n bá láyé nìyẹn tó fi ń ṣayé wọn kí ẹ̀sìn ò tó dé. Sẹ́ni tí ó mọ̀ àyàfẹ́ tó bá bá pa àtàn jẹ ló kù. Tí wọ́n bá gbogbo àwọn ọmọ Káàró Òjíire léèrè, kò sẹ́ni tí ò ní nípìlẹ̀ ìṣẹ̀ṣe nínú. Kò sí ń tọ̀hún. Ẹ má yẹ ká pa fúnra wa. Ẹ má yẹ ká pa wá fúnra wa. Kò sí ń tọ̀hún nílẹ̀ Káàró Òjíire bó ti tóbi tó yẹn. Tí wọ́n bá lẹ́kún mọ wo ìdílé ẹnìkọ̀ọ̀kan, kò sí ẹni tí ò ní níṣẹ̀ṣe nínú ìdílé ẹ̀ nílẹ̀ Káàró Òjíire, kò sí ń tọ̀hún. Ṣé àwọn baba ńlá wa tí wọ́n wá ń ṣe ẹ̀sìn yẹn ṣé wọn mọ náà ni? Ṣé orúkọ náà ń kọ́ ni? Kí n túmọ̀ orúkọ Elédùmarè tí wọ́n ń pariwo? Elédùmarè ṣé bọ́lọ̀ náà sáà ni wọ́n ní túmọ̀ ẹ̀? Aláwọ̀ tí wọ́n ń sọ tẹ́bẹ́ Èdùmarè náà sáà ni. Wáyé tó wá jẹ́ pé ẹ̀sìn tó jẹ́ pé a lọ kọ́ ni, àbí ilé kéwú a lọ kọ́ ìsìn ìsìláàmù ni nà. Kèsùn làwọn babaláwa wọ́n dáyé mọ́ nílẹ̀ Káàró Òjíire. Kèsùn làwọn babaláwa dáyé mọ́ nílẹ̀ Káàró Òjíire. Àwọn babaláwa wọ́n ti mọ Ọlọ́run wọn tí ẹ̀sìn Muslim àti Christianity kó tó wọlé Yorùbá wá. Kò sẹ́ni tí ó mọ̀ àyàbẹ́ tó bá bo orí Ọlọ́run mọ́lẹ̀. Wáyé tó wá jẹ́ pé ẹ̀sìn náà wà fàjà nítorí pé àwọn kan wà máa tako ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn babalá tiwọn. Mo tún sọ nínú gbogbo àwọn ọmọ Káàró Òjíire nílẹ̀ Yorùbá, kò sẹ́ni tí ò jáde nílé ìṣẹ̀ṣe, kò sí ń tọ̀hún. Ṣé ìgbà táwa tí wọ́n ti wá ń ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Káàró Òjíire yẹn, ó ti wá lòdì sí Ọlọ́run ọba? Kò lòdì tì náà. Kò lòdì sí Ọlọ́run ọba. Gbogbo àwọn tí ń ṣe ìṣẹ̀ṣe, tí ń ṣe babaláwo, tí ń ṣe gbogbo ẹ̀, wọ́n mọ̀ bó ti ń ṣe gbà. Ẹni tó bá lòdì àbí ẹni tó bá hùwà burúkú, wọ́n mọ̀ láàrin ara wọn. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí gangan tó jẹ́ àwọn àfáà, ó ní nǹkan táwọn náà ń ṣe tó burú jáì. Kí ló wá dé? Tẹ́ àyìn àwọn àfáà kankan wọ́n á máa dìde, wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àlùfàṣà ṣíṣẹ̀ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má torí ẹ̀sìn kan tẹ́ ẹ pa ìran yín run. Àwọn ìṣẹ̀ṣe tẹ́ ń pariwo yẹn, ẹlẹ́bọ tẹ́ ń pariwo, ìran kan ni. Àwọn ọmọ Káàró Òjíire Ọlọ́run sí fún nǹkan tó ń lọ fi tọ́ ká mọ̀ kí Ọlọ́run tọ́ ká mọ̀ pé Ọlọ́run wà nìyẹn. Ìgbà tí àlàwà dé nìsín tí Islam dé,
àwọn ọmọ Karo Ojire tá a gba ẹ̀sìn Islam bá a ṣe gbà á nígbàgbọ́ nínú ẹ̀ ó wù wá ni kò yẹ ká mọ̀ fi kọ̀ndẹ́mù àwọn ìṣẹ̀ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ kó ní kálukú ṣe ẹ̀sìn tó bá wù ú. ọdún mọ́lẹ́ kí mi náà wá tí wọ́n á sọ díẹ̀ nínú ẹ̀ ní ẹ má jẹ́ kí ẹ̀sìn ó fàjà nílẹ̀ Karo Ojire ẹ jẹ́ ká ronú gbogbo àwọn ọmọ Karo Ojire gbogbo ọmọ Karo Ojire ẹ jẹ́ ká ní lọ́kàn yìí pé orísun tó lọ́n dá wa sí nìyẹn heritage wa ní ilẹ̀ Karo Ojire ó sì ní àwọn nǹkan tí bàbá babalá wa ń ṣe tí ẹ̀sìn àjòjì Islam àti Christianity kó tó wá bá wọn wáì tí àwa torí pé a nífẹ̀ẹ́ ẹ̀sìn kan fi máa condemn ẹ̀yà yín heritage yín wáì so ọlọ́run ṣe é gbìjà ni ọlọ́run bò ṣe é gbìjà ọlọ́run bá kò ṣe é gbìjà ẹ foníkálukú lẹ̀ kó ṣe ẹ̀sìn tó bá wù ú ẹ̀yin tẹ́ bá bá sọ̀rọ̀ tẹ́ fẹ́ kó tẹ̀lé ìlànà yín tẹ́ bá bá tó bá gbọ́ ẹ filẹ̀ tí ó bá tẹ̀lé ìlànà yín kì í ṣe pé tó mọ kọ̀ndẹ́mù pé ẹ̀yin torí pé ẹ̀yin ẹ fẹ́ pè òṣòkò Islam kí a máa dọ́ pé kí ọlọ́run bá kó bá yín pa iná ẹlẹ́bọ rẹ́ wáì sẹ́mi pé lẹ́yìn tẹ́ ń pariwo yẹn ìran kan lẹ́fẹ́ pariwo yẹn sọ ẹ kó rí bẹ́ẹ̀ ṣá ìran yín sì nìyẹn ìran yín òun ni ẹ̀ ń sọ pé kí ọlọ́run bá yín parẹ́ torí pé ẹ pé ẹ̀sìn àjòjì dání àbí sẹ́mi pé ẹ̀sìn àjòjì ni ẹ̀sìn tí ẹ̀sìn mùsùlùmí àti kírísítẹ́nì ni ẹ̀sìn àjòjì ni kìí ṣe ẹ̀sìn àwọn babalá tiwa kìí ṣe ẹ̀sìn táwọn babalá tiwa dáyé mọ̀ nìyẹn kìí ṣe nígbà táwọn babalá wa ń kéwòn gbà náà lọ́n gan-an arántí alif tó ní wákà lókè níṣẹ́ a bá tó ní wákà lókè níṣẹ́ kó ní wákà níṣẹ́ níṣẹ́ b gbogbo ẹ ògùn ti kọ́ wa ẹ ògùn ti kọ́ bó ti kọ́ àwọn babalá wa ń gbà náà lọ kò dàbí ní ìsọ pé wọ́n mọ̀ fọ́ àyà lọ wọ́n mọ̀ fọ́ arábù yẹn lọ torí pé àwọn ọmọ Yorùbá kan àti gbọ́ nǹkan tó ń bá túmọ̀ lédè Yorùbá òun lá tẹ̀lé òun lá mọ̀ pé nǹkan tí wọ́n kà nìyẹn tí wọ́n kú rí bẹ́ẹ̀ ṣá kò ẹ kú rí bẹ́ẹ̀ kò ẹ kú rí bẹ́ẹ̀ ẹ má torí pé a ti gba ìsìn kan ní ìsìn ká wá pa orísun wa rẹ́ ká wá pa orísun wa ń bàbá láti wa rẹ́ sáà gbọ́ orísun lẹ́ ń parẹ́ yẹn òun ló fà á tó jẹ́ pé àwọn nǹkan náà babalá wa ń ṣe ń gbọ́ kìnìún àná nígbà wáṣẹ̀ lọ́hùn obìnrin tí ọkùnrin ọba bá nílé kò ní lọlé ọkọ mọ́ bákan náà nínú Kùránì náà gan ó wà bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n obìnrin àwọn mùsùlùmí abọ́dọ̀ máa tọ́jú obìnrin wa dáadáa torí wọ́n bọ́lọ̀ tọ́jú ara wọn kó tó lọlé ọkọ torí tí tọkùnrin tó bá ìbálẹ̀ wọn ọ̀tún ànábì mọ́sálásá ni ó dùn sí ṣé àwọn bala tí ń ṣe yẹn bọ̀ tó wájà nínú Kùránì ṣé irú àwọn yẹn ló wá kẹ́ condemn àbẹ́ ìgbé kojú ọ̀rọ̀ báwọn ṣé irú àwọn yẹn ló wá kẹ́ condemn ẹ má condemn àwọn babaláwa mọ́ o ẹ má condemn ìṣẹ̀ṣe mọ́ ẹ má condemn ìṣẹ̀ṣe mọ́ nígbà táwọn bá lè condemn ẹ̀sìn Islam tí wọ́n táwọn bá ń ṣe ìjọ́sìn tiwọn wọn ò mọ tapẹ́ ẹ̀sìn Islam ẹ̀yin náà tẹ́ ẹ bá ń ṣe wáàṣe yín ẹ má tapa ẹ̀sìn ìṣẹ̀ṣe mọ́ ẹ fi oníkálukú lẹ̀ kó ṣe ẹ̀sìn tó bá wù Ọlọ́run ọba lọ́ba dájọ́ ni ó dájọ́ fóníkálukú kí ló wá dé tó yẹ pé tí ẹnìkan bá ti wá sọ̀rọ̀ ẹ̀yin àfa kan wà díje ńlẹ̀ Karo Ojire ẹ àmọ́ pariwo ẹ bẹ̀ tí mo sọ igbe orí ló dé kò ẹ kú rí bẹ́ẹ̀ ẹ́ tọ́gbọ̀tọ́ lóòótọ́ iṣẹ́ Ọlọ́run lẹ́yìn àfa ilẹ̀ Karo Ojire gbé lọ́wọ́ wáyé túbà tí wọ́n ń já àwọn èèyàn gbé tí wọ́n ń pa àwọn èèyàn wáyé tẹ́ ẹ̀ jáde tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ kúrò tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ àbí ojú yín fọ́ etí yín di ẹ̀gbọ́n ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ilẹ̀ Karo Ojire káàkiri gbogbo ilẹ̀ Karo Ojire ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ̀ jí lọ́jọ́ kan kẹ́ ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ kẹ́ ẹ̀ ṣe wáàsí nípa ẹ̀
ẹ̀dín máa ń sọ pé Islam is a religion of peace. Islam is a religion of peace. Gbogbo tẹ́ bá ń ṣe wá sí nǹkan tẹ́ máa sọ nìyẹn. Àmọ́ tí nǹkan bú kan bá wá ń ṣẹlẹ̀ ńlẹ̀ Káàró Oòjíire, kàkà kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ ń kọ̀ndẹ́mù ìjọba fún nǹkan tí wọ́n ń ṣe yẹn, ẹ dákẹ́, ẹ keep quiet, ẹni sọ̀rọ̀ kankan. Àmọ́ tẹ́nìkan bá àṣà wá dá tó dá sí ẹ̀sìn Islam lásán lẹ́wàá jáde síta lẹ́yà máa pariwo kí ló dé? Kí ló dé? Ṣé Islam Muhammad tá ń tẹ̀lé gan tẹ́ ẹ gbá tiẹ̀ gan, ṣé bí òun ṣe ń ṣe pẹ̀lú òun ti gbélé lọ́wọ́, ṣé bẹ́ẹ̀ lẹ́yìn mi ẹ̀yin àfa òde òní ṣe ń ṣe? Ẹbí ayé léèrè. Ẹbí ayé léèrè. Ṣé bí ẹ̀yin àfa òde òsín bẹ́ẹ̀ sì ń ṣe nǹkan tó ń gbé kalẹ̀ nílànà ẹ̀sìn Islam, nǹkan tó kọ́nu Kùránì tó yẹ kẹ́ máa tẹ̀lé gẹ́gẹ́ bí òfin, ẹ̀sìkẹ́ ẹ̀yin àfa òde òsín ṣe ń tẹ̀lé ayé ànábì gbogbo alámà, kò wá láyé mọ́yà, kò náwó, kò níyàn kan, ọlágbé nǹkan tó gbé dání, àbí ẹ̀sìkẹ́ ẹ̀yin àfa sìn ṣe ẹ lè dàbí ànábì sá? Wáyé tó wá jẹ́ pé tí wọ́n wá ti wá tabá àbí wọ́n ti wá sọ̀rọ̀ díẹ̀ tó bá tabá Islam lẹ́yìn àmọ́ jáde lẹ́mọ̀ sọ̀rọ̀ iṣẹ́ òun sọ pé ẹ máa gbìjà àwọn èèyàn, àwọn aláìní, àwọn èèyàn bá ń hùwà tí ò dáa fún ẹ ń try láti máa sọ òótọ́ jáde torí nǹkan tẹ́ ẹ gbé dání. Bọ́ ipò nǹkan ní ṣẹlẹ̀ Káàró Oòjíire lónìí tí ń ṣẹlẹ̀ nínú location 9 lónìí, gbogbo ẹ̀yin àfáà tẹ̀wọ̀n alẹ́ Káàró Oòjíire pátápátá kò sẹ́lì kan nínú yín tó ṣe wá sí kó fi kọ̀ndẹ́mù ìjọba pẹ̀lú nǹkan tó dùn àwọn ọmọ Káàró Oòjíire rí. Sọ wà ní nǹkan tó fà á torí ẹ láìpẹ́ ẹ̀wọ̀n pé Muslim ló wà lórí àlefa ẹ̀sìn tẹ́ fi ń ṣe tí tẹ́ fi ń kó bá Nàìjíríà náà nìyẹn, tí Nàìjíríà ò fi lọ síwájú. Ẹ má yẹ ká gbé wọlé Káàró Oòjíire, ẹ má yẹ ká gbé wọlé Káàró Oòjíire torí gbogbo alámọ̀ ìpínlẹ̀ Káàró Oòjíire ẹ̀sìn ọ̀fàjà, Kìrìsìtẹ́nì ó ṣe tiẹ̀, Mùsùlùmí ó ṣe tiẹ̀, ìṣẹ̀ṣe wọn ó ṣe tiwọn. Ìṣẹ̀ṣe ó ṣe tiwọn. Gbogbo láti mọ̀ nílẹ̀ Káàró Oòjíire káfàtà, gbogbo ilẹ̀ Káàró Oòjíire pátápátá kò sí ẹni tí ò ní sọ pé òun ò jáde nílé ìṣẹ̀ṣe, kò sí ń tọ̀hún. Èmi kan tí mo sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, ìdílé Ọ̀ṣun mo jáde, ìdílé Ọ̀ṣun lèmi ti jáde. Wọ́n kàn sọ mí lóko mùsùlùmí ni, ọlágbé nígbà tó ayé ńlájú táwọn babaláwa ti gba ẹ̀sìn Islam, tí wọ́n ti gba ẹ̀sìn Islam ọ̀tán, ibi tó níbẹ̀ ti ń sọ àwọn ọmọ wọn ní orúkọ Islam nìyẹn. Tìnà àwọn bàbá tiwa Ọ̀ṣun, ọmọ Ọ̀ṣun ni wọ́n. Ọ̀ṣun kò kéde pé a sọ pé à ń ṣe Ọ̀ṣun pé à ń ṣe nǹkan burúkú. Ọlọ́run ọba náà ni, Ọlọ́run ọba ó ní. Torí tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ èèyàn kan kí Ọlọ́run ná, èèyàn ò pé Elédùmarè ọba àṣẹ̀dá, ọba akọ́dá, ọba tó yẹ pé òun ló mọ̀ wá, olómọ kan tá a jẹ́, olómọ kan tá a fẹ́ dà. Tàbá sì pé ń dá wọn nù kí lè gbé à ń forí balẹ̀ sẹ́ni, forí balẹ̀. Ẹ̀yin mùsùlùmí náà lẹ̀ mislead àwọn èèyàn pé àwọn ẹlẹ́bọ wọ́n borí balẹ̀ ni, wọ́n ń ṣe kíni kan. Why ẹ fi sí ṣe ti yín? Ẹ bá gbé Islam lẹ́ni gbàgbọ́ nínú ẹ fèsì Islam yín. Àwọn tó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ẹ fi wọ́n lẹ̀ kó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. Àwọn tí ń ṣe ẹ̀sìn Kìrìsìtẹ́nì náà ẹ fi wọ́n lẹ̀ kó nígbàgbọ́ tí wọ́n ṣe ẹ̀sìn Kìrìsìtẹ́nì sí wọn lọ. Ẹ má fa wàhálà sí wa láàrin nípa ẹ̀sìn. Àwọn jẹlẹ́sàn sìn, àwọn ò fẹ́ kẹ́jú pé wọ́n ṣe wa mọ́, ojú wa ti là.
ojú wa ti là. Ìran Yorùbá là wa, àwọn èsì ìran Lárúbáwá, wọ́n gbé ẹ̀sìn yẹn wá fún wa ni. Kéde bẹ́ẹ̀ àwọn babalá wa wọ́n bá ilẹ̀ Yorùbá, wọn ò bá ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá. Ẹ má fù wá mọ́, ẹ má fù wá mọ́ o, ẹ má fù wá mọ́. Ojú wa ti là, àwọn ọ̀dọ́ òde tòní, ojú wa ti là. Ẹ lè má sọ pé ìwọ tó bá ti kírun tó sì kankan iná oníwà lójà náà, kí ló dé? Wáyé tẹ́ mọ̀ sọ bẹ́ẹ̀ jáde lẹ́nu? Wáyé tó mọ̀ sọ bẹ́ẹ̀? Ó dà àwọn tí ò wá ṣẹ̀sì kankan, tí ò ṣẹ̀sì pàápàá, kí nìkan tá a sọ fáwọn? Bọ́lá pé ní gbogbo àgbáyé yìí, àwọn kan lẹ́kùn wọn ṣẹ̀sì kankan. Àdà Muslim o, àdà Christian o, àdà ṣẹ̀ṣẹ̀ ni o, wọ́n kàn wà. Ọlọ́run ti ń pèsè àánú fún wọn, ń bless wọn, wọ́n ń jẹun ẹ̀ẹ̀mẹ́ta ojúmọ́, wọ́n ń ṣe bó ṣe wù wọ́n. Sábà tó pa àwọn èèyàn ọmọ Ọlọ́run ni. Mẹ́ẹ̀ ká fún ara wa mọ́. Ọkàn wa òun ni ká bò. Ẹ jẹ́ kí ni wọ́n mọ́ sọ́mọlá kejì. Ẹ jẹ́ kí ni wọ́n akọ́ mọ́ sọ́mọlá kejì. Ká má wo burú, ká má lo kọ́mọlá kejì láburú. Ẹni tó bá ní ìdìrànlọ́wọ́ ní tó bá bọ̀ ètò wọn bá tó bá ní ṣe fún ara kan tó lọ́n fẹ́ náà nìyẹn. Gbogbo yẹn tó bá ń ṣe tásìkò bá tó òun lọ́lọ́run bá wò mọ́ ọlá. Òun lọ́lọ́run bá wò mọ́ ọlá. Kí ló dé tí yàwá tó pé àwọn kan nígbà wọn nínú ẹ̀sìn Islam wọ́n á fi máa condemn ẹlòmíì, ìyẹn làwọn kọ̀ fún ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ́. Gbogbo ẹ̀yin àfáàdẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin àfáàkọ̀ lọ lálẹ́ condemn o. Àwọn kan wà nínú ẹ pé wọ́n mọ ìpìlẹ̀ wọn, wọ́n mọ̀ pé orísun Yorùbá ni, wọn ò ti fẹ́ kó bàjẹ́. Wọ́n mọ̀ pé orísun Yorùbá ni tí wọn ò fẹ́ kó bàjẹ́. Àwọn kan wà nínú wọn. Àmọ́ àwọn tó yẹ pé kéwà kéòdì tí wọ́n mọ̀ nípa Kùránì tó fi wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n máa sọ, tó fi wọ́n píìsì yẹ kí wọ́n píìsì fáwọn èèyàn láti máa mislead àwọn èèyàn, òun làwọn ń bá wí. Ẹ stop ṣe bẹ́ẹ̀. Kò yẹ kí ẹ̀sìn fàjà, kò yẹ kí ẹ̀sìn kó fàjà rárá. Tí ọmọ Yorùbá ni wá, Islam bó sì wà yẹn a lè sọ pé ẹ̀sìn àṣojì ni ọwọ́ ayálẹ̀ Yorùbá lónìí. Mo lè fẹnu sọ pé bí àǹkan tí mo sọ ìmọ̀ kan tí mo sọ àbí ṣe Ọlọ́run ọba tó wá rán àwọn ìṣẹ̀ṣe wa, Ọbàtálá ni, Odùduwà ni, ogun tó rántí wa. Àwọn nǹkan tó ràn sọ pé káwọn máa ṣe kí a máa píìsì fún nìyẹn, táwọn pẹ̀lú ọ̀nà wa nílẹ̀ Karo Ojire nìyẹn. Nílẹ̀ Lárúbáwá Ọlọ́run ó rán ànábì sí wọn láti jẹ́ kí wọ́n nígbàgbọ́ nínú nǹkan tó ń gbé dání ni, kì í ṣe fún gbogbo àwọn ọmọ, kì í ṣe fún àwọn ọmọ Karo Ojire, kì í ṣe fún àwọn ọmọ Karo Ojire. Nísìnyí ìbàdàn àdó pé Allah àbí tẹ́yìn bá ṣàdúrà nísìnyí tí wọ́n bá sọ àṣẹ, kò yẹ kí wọ́n sọ àṣẹ ó ṣe kí ni. Nísìnyí àṣẹ nísìnyí lédè Yorùbá tiwa tí wọ́n bá ṣàdúrà á sọ àṣẹ, àmì, àṣẹ. Bẹ́ẹ̀ kan náà àwọn Ìgbò náà ó ní báwọn náà ti mọ̀ pé tàwọn náà lédè tiwọn. Àbí àdó pé àwọn Ìgbò ti máa rà bá pẹ́ Ọlọ́run tiwọn tí wọn ò pe Allah ọ̀yẹn wọ́n lè sọ Ọlọ́run bá wọn. Kí ló wá dé táwa ní bá a sòtọ́ ọ̀rọ̀ tó lẹ́ pé àwọn kan mọ̀ bìsí làwọn kan, àwọn kan wọ́n bá fẹ́ píìsì mọ́ àbẹ̀ tí wọ́n fẹ́ ṣe wáàsí wọ́n mọ̀ tàbá àwọn kan. Àwọn àti pé àwọn àmọ̀ bá wa jàjẹ̀ sìn, àwọn ọ̀fẹ́ làfi ń pa ewo làfi ń sọ, àwọn àtàwọn àtàní ìsìn àmọ̀ tẹnumọ́ tó Yorùbá ni wá. A ò sì ní gbà táwọn kan wá pa ìran wa run, kọ́ mọ̀ tàbá orísun wa, káwọn kan wá fọwọ́ lẹ́rán kọ́ mọ́ sọ̀rọ̀. A ò ní gbà o, a ò ní gbà o.
tó yà á sọ máa lè bẹ́ẹ̀ sì ni a lè fi ọwọ́ òsì túlẹ̀ bàbá tiwa láéláé ó dòódì kí ló wá dé tó gbóhùn tó wá sọ mí ló kọ ìsìlámù nísìnyí kí n wá gbà pé orísun mi kò pọ́síbù láéláé kò pọ́síbù orísun mi nìyẹn nǹkan táwọn babalá mi ń ṣe nìyẹn tí ìsìlámù tó dé ẹ mẹ́yẹ̀ ká gbàgbé orísun wa gbogbo àwọn ọmọ káàró jìnnà pátápátá ẹ mẹ́yẹ̀ ká gbàgbé orísun wa ẹ mẹ́yẹ̀ ká gbàgbé ẹ mẹ́yẹ̀ ká torí ẹ̀sìn ká gbàgbé ibi tá a ti ń bọ̀ ẹ mẹ́yẹ̀ ká gbàgbé tá a ti ń bọ̀ torí tí wọn bá máa sọ ọ̀rọ̀ tó wà nù kún wá ní fún wa ní ìsìn wọn lọ kà ní wọn lọ lè kéwu ni ẹni ẹ̀wò ní ìsìn èmi ní ìsìn mo ṣe wàhálà àwọn ọmọ mi jíjẹ mi mo kọ́ lọ lè kéwu fún wa mo kọ́ lọ lè kéwu mo fọ́n lóúnjẹ mo everything má béèrè ní afábá béèrè má rà fún wọn ẹ̀rà tíra iṣu kejì gbogbo ẹ̀rà kọ́ wá ní fún wọn wọn rà ọgbẹ̀ fún wọn wọn wà á kà tán abẹ́ ìgbà àwọn ìlànà fọwọ́ ara wa ṣe ra wa ṣá abẹ́ ìmọ̀ ṣá àwọn ọmọ Yorùbá gan la ní fọwọ́ ara wa ṣe ra wa nígbà tí wọ́n pìṣì fún wa wọ́n á sọ̀rọ̀ nípa Kùránì fún wa tá a gbà tán àtògẹ̀ àmọ́ àwọn ọmọ wa lọ lè kéwu àti kó lọ kéwu wọ́n á kéwu náà tán àwa náà ni wọ́n tún wá tún bá jà síkò ẹ̀ ká fura ká ronú àmọ́ Yorùbá ẹ jẹ́ ká ronú dáadáa ká má bà orísun wa jẹ́ ká má bà heritage wa jẹ́ káwọn bẹ̀rẹ̀ tẹ̀sí wa jẹ́ o nílẹ̀ Saudi tó gbé Islam wá àwọn kan táwọn náà ń sọ gbé wọn gérò èèyàn ni tó wáyé pé wọ́n bá dòdì sí ní àbí wọ́n mọ̀ bú wọn ni ṣé wọ́n mọ̀ gbé wá tó social media ni pé táwọn ń fọ ara wa náà nígbà tí nǹkan wọnú kábà àbí ibo lọ́wọ́ lọ tó wáyé pé tòótọ́ wọ́n fẹ́ kí nǹkan yẹn ba image wọn sí àbí kó ba Islam jẹ́ àbí wọ́n fẹ́ ṣé wọ́n gbé wá social media ni àwọn yóò rí ni àwọn yóò ní rí náà àbí nígbà tí wọ́n górí àwọn èèyàn kan ní tí wọ́n górí wọn àbí mẹ́rin tí wọ́n górí wọn ní gbangba tó wá gbọ́n fẹ́ kí tó àwọn bá wò gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam lóòótọ́ tí wọ́n gbé táwọn bá gbé jáde ló ń tànéjì Islam àbí ṣé wọ́n gbé jáde sórí social media wọ́n yẹ káwọn èèyàn rí ni tí wọ́n jẹ́ káwọn èèyàn rí ni kí ló wá dé àwa táwọn ń tẹ̀lé wọn àwọn táwọn sọ pé àtẹ̀lé náà nìyẹn nínú Islam àwọn ni wọ́n ń ṣe àwọn nǹkan yẹn tí wọ́n sì gé ní tó ẹ pé gbogbo tó ń ṣe wọ́n ń pùsì ẹ̀ nígbà tí wọ́n ṣe ọdún àwọn àjẹ́ àbí Halloween tó ẹ pé wọ́n pè ó lòdì sí Islam ni ṣé wọ́n pùsì ẹ̀ ni wọ́n yẹ káwọn èèyàn rí ni wọ́n yẹ káwọn èèyàn rí bàtọ́ mọ̀ pé ìṣẹ̀ṣe tàwọn nìyẹn àwọn ò ti bọ́ọ̀lù parẹ́ àwọn bọ́ọ̀lù ọmọ mójútó àwọn bọ́ọ̀lù ọmọ gbé lárugẹ wáyé tó wá jẹ́ pé àwọn ọmọ nílẹ̀ Káàró Oòjíire ìṣẹ̀ṣe tó lọ́wọ́ wá fà wá àwọn torí ẹ̀sìn kan à ń kọ́ndẹ̀mù ẹ̀ à ń kọrin pé kọ́lọ̀n bá wa pa iná Adébọ̀rẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó jáde lẹ́nu àwọn ọmọ Káàró Oòjíire ká máa sọ bẹ́ẹ̀ sọ yẹ kó jáde lẹ́nu àwọn ọmọ Káàró Oòjíire ká máa sọ gbóhùn ara ẹ̀ jáde àwọn babalá tiwa kí kọ́lọ̀n pa wọ́n rẹ́ torí pé afẹ́ràn póòsì ẹ̀sìn kan lẹ́yìn lórí náà ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ láéláé ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ Káàró Oòjíire ẹ jẹ́ ká lajú wa sílẹ̀ dáadáa ẹ jẹ́ ká lajú wa sílẹ̀ 21 century la wà yìí 21 century òun la wà yìí ẹ wù àtìgbà tí wọ́n ti fi ẹ̀sìn pé wọ́n ti wá bọ̀ nínú Bíbélì nìsín nígbà tí wọ́n kó kí ló kọ pásítọ̀ yìí Crowder tí wọ́n kó lóko ẹrú lọ bèrè nígbà lọ́kìn náà táwọn àwọn èbó lọ tó gbé kọ́ báìbù tó fi báìbù tó fi wá èṣù tiwa ọ̀sọ̀ di sẹ́ńtánì nínú báìbù láì mọ̀ pé èṣù láàlú èṣù nǹkan ìwọ tó bá ṣe burúkú èṣù ọ̀bàjá èṣù ètìkà kìí sí èèyàn burúkú àwa gangan èèyàn burúkú tó nǹkan tá a bá bẹ̀ ní jẹ́ ló fà á tó mọ̀ pé ajàmọ́jẹ̀bi ni.
Sọ́ọ̀rì o, wọ́n ti sùn náà. Wọ́n wá sí pálọ̀ wọ́n ti kókó. Sọ́ọ̀rì o. Ẹ̀yin fáàsì ni bá mi pín. Ẹ má bínú, ẹ bá mi pín, má bínú dákun. Iná bẹ̀rẹ̀ ọ̀tọ̀ gbà. Iná bẹ̀rẹ̀ ọ̀tọ̀. Ó mo ti sùn ní. Iná bẹ̀rẹ̀ ọ̀tọ̀. Iná bẹ̀rẹ̀ ọ̀tọ̀. Gbogbo àwọn ọmọ Káàró Ojire gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ. Ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ. Ẹ má jẹ́ kí ẹ̀sìn kó dá wàhálà sí wa láàrin. Ẹ má jẹ́ kí ẹ̀sìn àjòjì kó wá díjà lẹ̀ fún gbogbo àwọn ọmọ Káàró Ojire. Ẹ jẹ́ ká ju ọ́ là. Ẹ jẹ́ kó ju ọ́ là. Ẹ má jẹ́ ká torí pé a ti gba ẹ̀sìn kan ní ìsìn ká wá kọ̀ndẹ̀mù orísun àwọn baba ńlá wa. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Fún ìdí èyí gbogbo àwọn ọmọ Káàró Ojire ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú. Ká gbé àṣà wa lárugẹ. Ká gbé àṣà wa lárugẹ. Ẹ má jẹ́ ká ní lọ́kàn yìí pé àṣà wa àṣà burúkú ni mi lè gbé lárugẹ. Ẹ má jẹ́ ká ní lọ́kàn bẹ́ẹ̀. Our culture is the best culture in the world as a Yoruba person. Tó bá gbé nǹkan burúkú ni Ọlọ́run dá mọ́ wa ni àwọn bèsì ní ẹ̀ wọn ò ní gbé o láti mọ promote ẹ o. Tó bá gbé Ọlọ́run burúkú là bá ń tẹ̀lé ni àwọn bèsì wọn ò ní gbé àṣà wa lárugẹ o. Ẹ ò mo ti gbé àṣà wa lárugẹ ní Brazil lọ́hùn. Bákan náà ní Cuba wọ́n gbé àṣà ọmọ Káàró Ojire wọ́n gbé lárugẹ. But àwọn tó lọ́n wá ṣe nǹkan yẹn fún àwa mọ̀ àwa ń torí ẹ̀sìn kan àwa ń takò ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá pé ọmọ Káàró Ojire ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bira wa léèrè. Ẹ jẹ́ ká bira wa léèrè ká sì bára sòótọ́ ọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o. Torí tó wá jẹ́ pé àṣà wa ìṣẹ̀ṣe wa bí àwọn tó gba ẹ̀sìn Islam àwọn tó gba ẹ̀sìn Kristẹni bí wọ́n ti ń fojú tẹ́ḿbẹ́lú àbí tí wọ́n sọ̀rọ̀ burúkú sí la. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn òyìnbó làwọn náà ń dogunú gbà ni ṣé wọ́n gbé àṣà wa lárugẹ ní Brazil? Ṣé wọ́n gbé àṣà wa lárugẹ ní Brazil? Ṣé wọ́n gbé àṣà wa lárugẹ ní Cuba? Jẹ́ ká bira wa léèrè. Òun là fi sọ fún yín. Ẹ má jẹ́ ká pa orísun wa rẹ́. Ẹ jẹ́ ká mójútó o. 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 Fún ìdí èyí Elédùmarè kò ní ṣẹlẹ̀ ọkàn wa lọ́nà o. Olódù tó mọ ire kò ní ṣẹlẹ̀ kankan wa lọ́nà. Ọlọ́run lọ́ba tí ń tọ́jà sọ́nà. Kò sẹ́ni tó mọ̀ ṣe tán. Ibi tó bá ní ìgbàgbọ́ ẹ sí náà ní kó tọ̀. Ibi tó bá ní ìgbàgbọ́ ẹ sí iná ní kó tọ̀. Tó bá jẹ́ pé ẹ̀sìn mùsùlùmí ló wù ọ́ tẹra mọ́. Tó bá jẹ́ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ló bá wù ọ́ tẹra mọ́. Tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe náà ni ẹ jẹ́ kí oníkálukú ṣe nǹkan tó bá wù ú. Àwọn ẹlẹ́sìn míì ẹ má tako ẹ̀sìn kan mọ́. Ẹ má tako ẹ̀sìn kan mọ́. Ẹ fi ìṣẹ̀ṣe lẹ̀ kó máa ṣe tiẹ̀. Ẹ fi onímùsùlùmí lẹ̀ kó máa ṣe tiẹ̀. Ẹ fi oníṣẹ́ ìgbàgbọ́ lẹ̀ káwọn náà máa ṣe tiwọn. Òun nìkan ló mẹ́ni tí ó dájọ́ o. Kò sẹ́nìkan tó lè dájọ́ bẹ́ẹ̀ nìkan lé ayé yìí. Kò sí ń tọ̀hún.
torí èmi ò sì rí pé ẹnìkan kú ó tún wá jí ọ wá sọ nǹkan tójú ẹ̀ rí lọ́run kò sì ṣẹlẹ̀ rí omi ò sì rí rí o àbẹ́yìn tẹ̀ ń wò mí ẹ ti rí rí ẹ̀yin olùgbọ́ mi ṣé ẹ ti rí rí ẹ dá mi lóhùn lórí kọ́mẹ̀ntì èmi ò tí ì rí pé èèyàn kú nìsín ó tún wá jí padà ọ wá sọ nǹkan tójú òun rí lọ́run no be you be that ó ṣẹlẹ̀ rí o fún díẹ̀ yìí mẹ́ẹ̀ká bára wa sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn kẹ́rà mú ká Ojire ká ní lọ́kàn wípé ìṣẹ̀ṣe òun làgbà nílẹ̀ Káàró Ojire ìṣẹ̀ṣe òun làgbà nílẹ̀ Káàró Ojire ẹ̀ka ní lọ́kàn bẹ́ẹ̀ torí ọlọ́run bákan náà à ń síjọ ọlọ́run kan tuntun náà lọ́wọ́ àkọsẹ́lómi ẹ̀yìn ọlọ́run kò sọ ọlọ́run ọba táwọn mọ̀ táwọn rí tí ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ tí ń pitú ọwọ́ ẹ̀ tí ń ṣe ohun mẹ́rin kí ló wá dé fúdé ni ètò tòní àní jù báyìí lọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùwò mi lágbára lọ́wọ́ ọlọ́run ojú tẹ̀ fi ń wò mí ojú ò ní fọ́ o èyí tẹ̀ fi ń gbọ́ mi etí yín ò ní di o ọwọ́ tẹ̀ fi bá ń tẹ like tẹ̀ fi bá mi tẹ love àkòtò ní mi lọ́wọ́ o ẹ̀ ní fọwọ́ náà ní gbọ́mọ sí o èmi ní màá wá ẹ̀yin ní màá bá orúkọ tèmi ò yí padà Ismaila Ọláìtàn ọmọ Ìbíyẹmí ni mí ọmọ Ọ̀ṣun state ni mí nílùú Ẹdẹmọ̀pọ̀ Àrògùn àwa ló máa jíṣẹ́ sọ ají fọjọ́ gbogbo dáa bí egbin ẹni ẹ̀ wo òkè yẹn lásán ṣé ọjọ́ òkè Arab ni àbọ̀jọ́ òkè Jerusalem ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jí ẹ mọ́ sùn ẹ jí ẹ mọ́ sùn ẹ jẹ́ ká jí lójú wa ká mọ́ sàsùnpìyè kí orísun wa kọ́ mọ́ parẹ́ mo gbà ládùúgbò lágbára lọ́wọ́ Ọlọ́run orísun wa ò ní parẹ́ orísun àwọn ọmọ Káàró Ojire kò ní parẹ́ ní agbára Elédùmarè lágbára àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá must be great ẹ ṣé gan ni ó dàbọ̀.